ọ̀rọ̀ ti tún bá bòmí yọ o láàrin Lizzy Anjorin àtolú olówó gẹmọ Portable Areja. ṣé lọ̀rọ̀ yìí wá ń dàbí ẹni pé kọkùnrin ó tó àtọ̀rìn kóbìnrin ó tó àtọ̀rìn kẹ́nìkan lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ṣùgbọ́n ṣáàlẹ̀ pé ètò obìnrin ni Lizzy lò lórí Areja nípa àṣírí ńlá kan tó ṣẹ̀ṣẹ̀ wú jáde nípa Portable Areja ń ṣá. lórí ọ̀rọ̀ ìyàwó kò ṣèyàwó náà mọ̀ ni ẹ̀yin náà ẹ wò. láti 10 years láti fítà ló ń gbé ẹ wo ní ìfẹ́ lo fítà o ojú wọn ṣe ríre o ojú wọn ò dá ẹ ti rí ìyá ló fi jẹ wọn. màbúbù ní kó sẹ́ndì school fees ìgbà yẹn ni ó pa fóònù. sorry ẹ̀yin ọmọ nàìjíríà gbà mí o èmi Fatima mọ́mọ́ Fatima mọ́mọ́. ó ga o bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n ti kọ ara wọn sílẹ̀ ọjọ́ pẹ́ ṣùgbọ́n ìsọ̀rọ̀ sí ní gbèsè ìgbékùnsímú nígbètè gángan Areja tí í ṣe bàbá ọmọ fúnra rẹ̀ gan ti wá jáde sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó sọ. ó tún bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi tí mo fẹ́ wá dìbọ́ǹkì yìí gbogbo ègún inú àlùkùránì yìí tó á dá sẹ̀ríà fún ẹ ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ because why tó fi máa jẹ́ pé nígbà tí mò ń bá Lizzy jà ní ìwọ obìnrin tó ti lóyún ó bímọ fún mi lọ́dún 10 sẹ́yìn ló máa wá dé kí nìyẹn ní ṣe ṣówó ló fẹ́ dọ́gbọ́n fi mí tọrọ torí ohun tó ń ṣẹlẹ̀ èmi ò mọ̀. àwa ló wá ń parọ́ nínú Lizzy Anjorin Portable Areja àtìyàwó tí wọ́n ti kọra wọn sílẹ̀ ọjọ́ pẹ́ yìí àbí èèyàn ẹ gbọ́ ṣé ohun tí Lizzy Anjorin àti Areja ń jọ ń fà lẹ́sẹ̀ yìí ṣé ò ní jẹ́ tọ̀rọ̀ ọmọbìnrin yìí ni ó padà wá tú gbogbo ẹ̀. ó ga o. gbẹ̀ máa já sánsan màá tún kan mi.